الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبته أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أدوكني أدولون ọba alágbára, ọba tí ó dúkọ ọjọ́ nírọ̀lẹ́ lérí àánú ẹ̀, kọ́lọ́wọ́n bá kí kọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wá jálẹ̀. A kí gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí lọ́wọ́, kọ́lọ́mọ́sá bá ní sanwó lẹ́sàn dáadáa. A tún kí àwọn olùgbà wa lálejò, Fadilatu Sheikh Ishaq Abidahullah Ta'ala, àti gbogbo àwọn jàmáà lápapọ̀ ní ààyè táwa yìí. Kálàfẹ́ Ọlọ́run bá kọ́ mọ́ bá gbogbo wa lápapọ̀. Inna khayral kalami kalamullah wa khayral hadi hadi nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. Ọ̀rọ̀ tó dájú ó náà lọ́rọ̀ Ọlọ́run bá wa Allah, ìmọ̀nà tó pé jù ó náà ni mọ̀nà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ tó burú jù ó náà ni ọ̀rọ̀ tó jẹ́ pé àdádálẹ̀ ni nínú ẹ̀sìn tí Ọlọ́run bá pàṣẹ rẹ̀ tánàbí ó pàṣẹ. Gbogbo àdádálẹ̀ ànú ni, gbogbo ànú ìmọ̀ sọ́yàn dọ́mà náà ni, kọ́lọ́mọ́sá ìṣọ́ ẹni kọ̀ọ̀kan wá mẹ́. Ìtumọ̀ ní kí agbéyàwó nírọ̀lẹ́ yìí, òun náà ni ọ̀kan pàtàkì nínú ìjọsìn ẹ̀sìn ni, òun ni birrul walidayn, ìmọ̀ ṣe dáadáa sí ìyá wa àti bàbá wa, hayyan wa mayyitan, bóyá wọ́n bẹ láyé àbí wọ́n ti lọ́run. Àwọn dáadáa yìí a lè dáama àfihàn tọ́lọ̀ bá pè ní dáadáa. Níta náà bí bá ní dáadáa ni òun náà máa jẹ́ dáadáa. Ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ọlá mọ́lẹ̀ fún wa nínú al-Qur'an al-Karim ipe ìmá ṣe dáadáa sí ìyá ẹni àti bàbá ẹni àṣẹ tó wá látọ̀dọ̀ wọn Ọlọ́run bá ní. Bọ́lá wọn bá ti jẹ́ adẹ́dàá wa, àwọn òbí wa Ọlọ́run fi ṣe sábàbí wíwáyé wa. Bó ṣe dúró yẹn, omi táǹpé ní màlẹ́ tó jáde ní bàrá àdì bàbá rẹ̀ àti ẹyin tó pàdé rẹ̀ látọ̀dọ̀ ya méjèèjì ló dìwọ́. ìtumọ̀ ẹni pé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀, àwọn ni wọ́n jẹ́ sábàbí tó fi wà ní ayé tó wáyé. Ọlọ́run ló dá olóòótọ́, àmọ́dọ̀ wọn ló gbé wíwáyé rẹ̀ gbà. Bá a ṣe wá dúpẹ́ fún ọba tó dẹ́ni, ọba tó dá ni bá a ṣe dúpẹ́ fún, bẹ́ẹ̀ náà là á dúpẹ́ fún ibi wọ́n gbé wọn gbà. Ọ̀wá ní ìyá mi ìmọ̀ lẹ́yìn ìyá yẹn, o sì ní bàbá mi ìmọ̀ lẹ́yìn bàbá yẹn. Ìyá rẹ̀ ẹyọ kan náà ní ó jẹ, bàbá rẹ̀ ẹyọ kan náà ní ó jẹ. Àwọn méjèèjì wọ́n dá omi jọ tí wọ́n fi wá dìde. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Ìta fẹ́ gbéyàwó nírọ̀lẹ́ yìí, dáadáa sáwọn òbí wa, àwọn pẹ́rẹ́ǹtì wa, wájibun wa farida. Ọ̀ranyàn ni ìmá ṣe dáadáa sáwọn òbí wa. Ọlọ́run ọba qarana Allahu al-amra bil-ihsani ilayhima bi'ibadatihi ihtimaman bihima wa ta'dhiman lahuma. Ìgbà Ọlọ́run ọba pàṣẹ nínú al-Qur'an al-Karim. Ọlọ́run ọba sọ fún wa, a'udhu billahi minash shaytanir rajim. Wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana. Ọlọ́run ní mo pàṣẹ, qada rabbuka, Ọlọ́run ọba rẹ̀ pàṣẹ,
alla ta'budu illa iyyah ipò gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn òun ó tó pàṣẹ pé wa bil walidayni ihsana òun pàṣẹ pé o gbọ́dọ̀ má ṣe dáadáa sí bàbá rẹ̀ àti ẹ̀ àṣẹ ni qarana Allahu bayna ibadatihi wa birril walidayn bọ́lá ṣe ń sọ tara ẹ̀ tán ó fi tòbí lé lẹ́yìn ọlọ́run ọba òbí rẹ̀ lókun ọlọ́run ọba lọ́dá ọ̀dọ̀ òbí rẹ̀ lọ́gbà wáyé bọ́lá ń ṣe wáyé fún ó ṣe ìwọ rẹ̀ lọ́rọ̀ àyàn lérí rẹ̀ ọlọ́run ò gbàgbé àwọn òbí rẹ̀ tí wọ́n jẹ́ sábàbí rẹ̀ ọlọ́run ọba tún ṣe ìṣe dáadáa sí wọn ó fi kún ẹ̀sìn ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá ti sin ọlọ́run tán ìtumọ̀ ẹni kí wọ́n bá ti sin ọlọ́run òbí lókù tó máa ṣe dáadáa ṣe. Suratul Isra ayah 24 wa qala ta'ala ọlọ́run tó ń sọ láyé mi ọlọ́run bá ní wa'budullaha ẹ máa ṣe Allah wala tushriku bihi shay'an ẹ má ṣe ẹbọ pẹ̀lú Allah má ṣe gbẹ́rẹ́ má jẹ ogun má rí nǹkan mọ́lẹ̀ má fi nǹkan sára má gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run tó dá ọ ọlọ́run nípa ẹ̀ òun ní yéèyàn òun ní fún ẹ̀ lásìkò òun ní sọ́yàn ọlọ́run ní má ṣe ẹbọ má tó mú nǹkan mi lọ́lọ́run tí yóò má ṣe nǹkan yìí fún ọ tọ́wọ́ akẹ́míkù lára ọlọ́run tọ́wọ́ máa wá sọ alhamdulillahi àwọn tí ò dínkù wọ́n tó fi nǹkan mí wọ́wọ́ tó fi nǹkan mí wọ́lá tó fi nǹkan mí wọ́sọ tí ọlọ́run wá dáàbò bẹ́ẹ̀ lọ́wọ́ lè tọ́wọ́ ní alhamdulillahi sọ́lọ́ náà ló ń dúpẹ́ fún oníkọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ sọ pé kíní wọn ọjẹ́ ẹ̀kọ́ ọlọ́run ẹ má fi nǹkan mí ṣẹ́gbẹ̀ wọn ọlọ́ nígbà tó lọ́run sọ̀rọ̀ ẹbọ tán torí ẹ̀ṣẹ̀ tó tóbi jù nìyẹn nígbà tó lọ́run bá sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó lọ́run fi lé wa bil walidayni ihsana dáadáa tẹ́ẹ̀sẹ̀ sóbì ló kù lẹ́yìn eléyìí o aya eléyìí Suratul Nisa chapter 4 verse 36 àwọn àlùfáà wa wọ́n ní birrul walidayni wasiyyatun min Allah ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa àsọ́ọ́lẹ̀ ni tọ́lọ́hun sọ́ọ́lẹ̀ fún gbogbo wa àsọ́ọ́lẹ̀ sì ní ìkìlọ̀ níjẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn bá fẹ́ kú ilé ẹ̀yọ́ mọ́ ẹ má sílẹ̀kùn mi lẹ́ o àsọ́ọ́lẹ̀ ni tọ́mọ yẹn bá sílẹ̀ yóò kan ìyá lọ́dọ̀ bàbá ẹ̀ àsọ́ọ́lẹ̀ mọ́tò mi tó ń gbé lọ yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àsọ́ọ́lẹ̀ ni wàláhì Ọlọ́run sọ fún wa pé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa àwọn òbí wa ọlọ́run bá ní wọ́n ṣọ́ọ́nàlìsàn ọlọ́run bá ní mo ti sàsọ́lẹ̀ fún mi èèyàn kó lè sọ̀rọ̀ o bí wàlídẹ́yì kó lè sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn òbí ẹ̀ o husna dáadáa ni kó máa ṣe sí wọn o kó máa ṣàbùrú sí wọn àsọ́lẹ̀ gbérò ni wàlídẹ́ wọ̀ sí ìyá látọ̀dọ̀ ọlọ́run lẹ́yìn bá gbọ́ ìkìlọ̀ ọlọ́run wàhálà ni ọlọ́run bá tún sọ nínú àyà mi àwọn àlùfáà ní táàfin ma pé ìṣẹ̀lẹ̀ àdásóbi ó ṣe pàtàkì muqaddama ala jihadi tatawwa jihad ṣe ma pé ìlọlẹ̀ fẹ̀mí ara ẹni lẹ̀ fún ọlọ́run fẹ́sìn ní jẹ́bẹ̀ ipe èyí tẹ́sí ò fi kú kéèmì wọn máa lọ ètò wọn pè ní jihad nù bọ́bá wa lọ́kì yóò darí wálé bọ́bá tó lọ́kì yóò mọ̀lẹ̀ jẹ́nà kò séyìí tí ó ṣe ń bẹ̀ tí yóò gbé aládá bọ́ wálé yóò gba aládá bọ́lá lè kíyàmá ọgbà aládá wọ́n ní àkọ́kọ́ ẹ̀jẹ̀ tó bá kọ́ kánlẹ̀ báyìí fẹ́ni tó lè jagun ẹ̀sìn tó lè ṣe jihad wọ́n lọ́wọ́ wọn fi pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá bí jihad ṣe wá tóun Abdullah ibn Mas'ud ọwọ́ àlọ́ lè bá anabi sallallahu alayhi wa sallam wọ́n ní sa'altu Rasulullah sallallahu alayhi wa sallam ó ní mo bí anabi pé ayyul amali ahabbu ila Allah iṣẹ́ wo lọ́wọ́ fẹ́ràn jù láyé qala as-salatu ala waqtiha Abdullah ibn Mas'ud ọ̀là anabi ní iṣẹ́ tọ́lọ́ fẹ́ràn jù tí ò sí rẹ̀ mọ́ kéèyàn máa kírun lásìkò kò sí iṣẹ́ tó tó wọn. thumma ayyul amali ahabbu ila Allah mo tó wá bẹ̀rẹ̀ pé kuntu thumma ayy èwo ló tún kù lẹ́yìn kéèyàn máa kírun lásìkò birrul walidayn ó ní kọ́ ọmọ sí dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́kàn lẹ́yìn rẹ̀ lẹ́yìn ìrun jàmáà kí lọ́kàn kọ́ ọmọ lọ lè fọṣọ bàbá yìí lọ́kàn lẹ́yìn ìrun jàmáà kọ́ ọmọ lọ lè lọ́ṣọ bàbá yìí lọ́kàn lẹ́yìn ìrun jàmáà kọ́ ọmọ lè jíṣẹ́ fún bàbá yìí lọ́kàn
òun wá bèrè pé fún ayé èwo ló tún kù lẹ́yìn ká máa ṣe dáadáa sí ìyá àti bàbá ó ní qala al-jihadu fi sabilillah lẹ́yìn náà lọ́wọ́ kan jihadu fi sabilillah qaddama birra al-walidayni ala al-jihad. ọlọ́wọ́n bá ti ìṣe dáadáa sóbi síwájú jihad. arákùnrin kan wá láti Yaman Sana'a wọ́n gbọ́ pa Ànábì fẹ́ lógun ẹ̀sìn àwọn tó fẹ́ paná ẹ̀sìn Ànábì fẹ́ jáde lọ lè pàdé wọn òun náà bá sáré wá láti Yaman lọ́ba jókòó síwájú Ànábì ó ní Ànábì ó ní èmi náà dé gbogbo bí ẹ bá ń lọ àjọ ń lọ ni káfẹ̀mí yìí lè fẹ́ sìn ó ṣe pàtàkì ju ká máa bẹ́ ń lé lọ. Ànábì wá sọ pé ìwọ arákùnrin yìí ahayyu walidaka ṣé bàbá rẹ àti ìyá rẹ ń bẹ láyé qala na'am ó ní wọ́n wà láyé o qala fa fihima fajahid. Ànábì ní dìdẹ́lẹ̀ padà sí Yaman máa lọ lè jíṣẹ́ fún wọn máa lọ lè tọ́jú wọn máa lè ṣe jihadi tó fẹ́ ṣe máa lọ lè ṣe lára wọn bákan náà gbogbo ẹ̀ Ànábì ní kọ́ wọn lọlé èyí tí ń ṣe nínú kẹ́ni jihadi. ọmọ ìyá mi wallahi tallah birrul walidain afdal min an-nafila afdal min as-siyam an-nafila afdal min qira'ati al-Qur'an. káwọn ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì bẹ́ẹ̀ wọ́n bẹ láyé àbí wọ́n bẹ lọ́run wọ́n ní ó ní ládàjú náfìlà lọ ó ní ládàjú àwẹ̀ Àlàmísì àti Mọ́ndé lọ ó ní ládàjú ká máa kàlù Kùránì lọ ó ní ládàjú ká máa ṣe dùwà lọ ó ní ládàjú wítìrì lọ. ọ̀fẹ́ ṣe wítìrì dáàdi wa ní wàá bá lọ wọ́sítọ̀ọ̀bù wàá lè bára sójà wọn ọwọ́ ni wọ́n fẹ́ ṣe náfìlà èyí tí wọ́n rán wọn bójú ìtọ́fẹ́ ṣe lọ. ìrun ọ̀rọ̀ yẹn nìkan ní ògùn lọ ọgbà yọ̀ǹda dáàdi ẹ̀sìn já ẹni sáré kí ó sórí yìí kí wọ́n bá yín lọ bí tẹ́lẹ̀ àmọ́ náfìlà wọ́n padà kùnrin kan ní jureji táwọn yìí ọ̀kan nínú àwọn àgbà pásítọ̀ ọmọ Israẹli ni Ànábì pàtàn rẹ̀ nínú Sahih Bukhari àti Muslim Ànábì pàtàn rẹ̀ nínú hadith Abu Hurairah ọ̀là Ànábì pàtàn jureji fáwọn ó ní jureji táwọn yìí àgbà olùjọ́sìn fọ́nà wọn bá láàrin àwọn Bani Israẹli ni wọ́n ṣe sọ̀lá lọ́wọ́ sọlá tí wọn yàtọ̀ sí tiwa bọ̀tí sọlá náà wọn pè méjèèjì ó dúró ìwà ń pè Ọlọ́run ń sin Ọlọ́run lérí ìdúró ìyá ẹ̀ wá pè jùrẹ́ẹ̀jì ó máa bọ̀ wá sọlá tí wọ́n ń mi ìwọ̀n rò lẹ́mí ṣe ń dáyà lọ́hùn ni àbí máa bá ìjọsìn mi lọ ìyá ẹ̀ tó ní jùrẹ́ẹ̀jì yìí tó rò lẹ́mí ìdí parí ẹ̀sìn mi ọjà lọ́wọ́ parí irun rẹ̀ tí ń kí ọ parí ẹ̀sìn rẹ̀ tí ń ṣe nígbò ṣe tán ìyá ẹ̀ ti bínú kalẹ̀ mọ́tí yàrá sọ fún onílà amatakallahu ya Jurayj hatta tanzura fi wajhi al-mumisat ìwọ Jurayj sì ní agbáwalí ni tí ń sin ọlọ́wọ́n ọba nínú ilé rẹ̀ lérí òkè kan wọ́n ní yàrá ní ìwọ Jurayj ọlọ́wọ́n ní pa ọ́ ó sì ní kú láyé ń bí títí tọ́lọ́wọ́n ọba ó fi ìdójútì aṣẹ́wó tọ́wọ́n aṣẹ́wó wáyé tó ní lè dìnnà ìkú ọkọ̀ bá sùn ìyá ìṣépele ẹgbẹ́ mú Jurayj yóò jẹ mọ́ ọ̀padà wá túbá ọlọ́run padà wá sànú ẹ̀ ẹ̀yọ́ màyá mi ní arábìnrin kan bá lọ́wọ́ wá bá Jurayj arábìnrin yìí ọjà yìí púpọ̀ àwọn èèyàn wá ń sọ pé gbogbo èèyàn ní ń wá káàkiri ní wá ń sọ pé kò sẹ́ni tí ó rí òun àrímọ̀dé lọ lòun àwọn ní arákùnrin kan bẹ wọ́n pè Jurayj ọwọ́ àdéhùn àpáta òun èrè obìnrin tí ló bá ń lọ báyìí ìmọ̀ ń kájú kò lára obìnrin kò sí bó ṣe kọ́ dá tó òòlì jọ lójú lásìkò tí yàrá ìsépèlè ara ni wọ́n ń sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ lọ́wọ́ ní kí wọ́n mú wọn lọ sọ́dọ̀ rẹ̀ nígbà lọ sọ́dọ̀ Jurayj nígbà júwe fún pé ibi tí wọ́n wà nù aṣẹ́wó yẹn bá wọlé tọ̀ nígbà wọn fẹ́ máa fọwọ́ ra la Jurayj bá ń sákàkì ọjà padà sá fún aṣẹ́wó yẹn wá padà lọ ọwọ́ lọ lè bá bàbá adaran Fúlàní lọ́ba bá lásìkò lọ́ba lóyún nígbà òbí mata lọ́ba sọ fún gbogbo aráàlú pé Jurayj ló fọ́ lóyún báwo ló ṣe jẹ́ Jurayj olóhùn kọ́ ó ní Jurayj ló fún un lóyún gbogbo àwọn ọmọ bẹ̀rẹ̀ sí lu Jurayj wọ́n lọ lé ìjọsìn rẹ̀ wọ́n da gbogbo ẹ̀wọ̀ wọ́n wá so mọ́gi wọ́n wá nà búlálà àwọn yẹn wọ́n fi ń ṣiyẹyẹ wọ́n fi ń ṣẹlẹ́yà wọ́n sọ fún olóhùn kọ́ wọ́n ní ṣé kò wá dọ́mọ ní
Allahu akbar ní ma ní tó ọmọ rẹ wá gbé lẹ́ o lórí ìdílé mi kí mo ní wọ́n ní wọ́n ní lọ́ba lọ́kọ̀ọ́ lọ́ba lọ́lẹ̀ túbá ó ní wọ́n ọlọ́run wọ́n máa pé èpè ìyá mi lọ́jà mi wọ́n á fi ní tèmi ọlọ́run ọba kò ní ṣẹlẹ̀ mọ́ lọ́ba fi wọ́n lé ọmọ yẹn ní dodo ó ní antok bí ìdíni rọ́bì pẹ̀lú ìrìnàdà ọlọ́run ọba rẹ ọyá sọ̀rọ̀ fún gbogbo ayé ibẹ̀ mi kí mo fún ìyá ìlóyún fa antakahullah ọlọ́run sì fún ọmọ yẹn lọ́rọ̀ sọ ó ní wàlláhi ó ní jùrẹ́jì kó ní òun o jùrẹ́jì ó fún yàwọn lóyún bàbá fúlàní adaránúgbó kan òun ló ní olùyà wọn ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ànábì mọ́tàn yìí wá kálíbà àmọ́ pàtàkì àwọn òbí gbogbo náfìlà tó o bá ń ṣe pátá tóbi rẹ̀ bá nídìí rẹ̀ pa náfìlà ti kọ́ lọ lè dá lóhùn kọ́ dá lóhùn ní ọlọ́lá ju náfìlà lọ. bí bá ti lọ hajj alákọ̀ọ́kọ́ tọ́jú ọ̀ràn yẹn hajj ẹlẹ́ẹ̀kejì náfìlà ni tí ẹ bá ní jòkó tì mí ò níbi ọ̀nlọ ìlọ halikọ jòkó tì mí ò níbi ọ̀nlọ àbí náfìlà kí halikọ ẹ̀yọ́ ọmọ ya mi nínú ẹ̀sìn wa alhamdulilayi kulluhum wọ́n ní gbogbo àwọn anábì ọlọ́wọ́n bá wa wọ́n yẹ fẹ́rẹ̀ ọ̀yá wọn àti bàbá wọn ṣeré bí wọ́n ti súnmọ́ ọlọ́wọ́n bá tó kọ́ máa pé torí pé anábì ọlọ́run lòun ìyá àwọn kò jẹ́ nǹkan kan bàbá àwọn kò jẹ́ nǹkan kan anábì wa Isa alayhi salatu wa salam ó ní wa awsani bis salah ọlọ́run kì mí nílọ ó sàsọ́lẹ̀ fún mi kí n má fi rún ṣeré o wa zaka kí n má yọ zaka máa dùn tó háyà lópin ìgbà tí n bá wà lérí ilé ọlọ́run ọba wà bá rán bí wálídàtì kí n ṣe dáadáa sí ìyá mi o wálídàtì torí ìyá nìkan lòun ní kò ní bàbá walam yaj'alni jabbaran shaqiyya ọlọ́run ò ṣe mí ní ọmọ agapásí bàbá ẹ̀ ọmọ agapásí yẹ ẹ̀ ọlọ́run ò ṣe mí ní onígbéraga ọlọ́run ò ṣe mí lérí ibú ajẹ́pẹ́ni tí máa ń ṣe mọ́tòmọ́tò tí ń ṣe gbéraga tí ń tẹ bàbá ẹ̀ gírígírí kí ló lọ́n pé onígbéraga àtẹlẹ́rì ibú kọ́lọ́mọdé àṣẹ o ọlá agbára ọlọ́wọ́n bá wa ọlá àánú ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ wa yá mi nínú limada wajaba alayka al-ihsan kí ló dé tí dáadáa yìí di ọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé ibadatu ma'jura bí tanbi amrillahi ta'ala ọlọ́run pa ọ́ láṣẹ kó o ṣe dáadáa sí òun kó o ṣe dáadáa sí yàrá àti bàbá rẹ̀ ẹ̀sìn ni bọ́ọ̀ wá sí ń ṣe lọ́wọ́ gbà dáadáa wọ́n bá ránṣẹ́ tó lọ tọ́tún ó tún kun kan kó tún lọ tọ́tún ó tún kun lẹ́yìn tó tún lọ tí wọ́n ṣe ń dá ọ láàmú sí o nígbà tó ń ṣe kìyàmù lérí lóhùn ni kọ́dà ó tún ju kìyàmù lérí lọ. ẹlẹ́ẹ̀kejì tá a fi máa pàtàkì rẹ̀ tá a fi fi sẹ́mi wa pé iṣẹ́ ń bẹ́ẹ̀lẹ̀ fún wa lè annahuma sábàbù wujudika ba'da Allah fi dunya lẹ́yìn ọlọ́run ọba àwọn ọlọ́run ló sábàbí tó fi wáyé omi àwọn méjèèjì olódìwọ̀. ẹlẹ́ẹ̀kẹta ta'iba alayka fi sigari wọ́n ṣe wàhálà lérí rẹ̀ nígbà tó wà ní kékeré níjọ́ tí wọ́n bí ọ ní ọmọ wàhálà tí wọ́n ṣe kán tó gbọ́ ọ lọ́sibítù àbílẹ̀ alágbo owó oògùn owó àgbo owó aṣọ owó pápásì owó òtẹ́ owó napi Allahu akbar owó ẹran àkómọ owó ráìsì owó ẹ̀wà owó èlùbọ́ ìyá rẹ̀ tó fún ọ lọ́yàn oògùn ọmọ yìí oògùn tó lò ó lè ká yìí oògùn tó lò aṣọ iye aṣọ tọ́wọ̀ ẹlẹ́mìí aṣọ mẹ́ta ló kún wọn wa nígbà táwọn kékeré yóò ṣeré lọ tó ṣeré dé ìyàwó tó gbé mi wọ kó tó dé wọn ni tó fọ ìyá yìí tọ́ ọ bá sùn òun náà ò ní sùn ó dìgbà tó ń bá kún ọ kó ló tó kùn bọ́ bá sùn bí ìyá yìí bá sùn láago mọ́kànlá tí wọ́n sùn oyè ní aago mọ́kànlá bí wọ́n bá ti jí láago kan ìyá rẹ̀ náà jí nù oúnjẹ àlèkà oúnjẹ tó ń fún wa al-jazā'u min jinsil 'amal nígbà ìyá yẹn ti bọ́ nígbà tó wà kékeré ìwọ náà gbọ́dọ̀ bọ́ nígbà tó ń dàgbà nígbà tí wọ́sọ fún nígbà tó wà kékeré ìwọ náà gbọ́dọ̀ fún lásán nígbà tó dàgbà nígbà tí fún ológun nígbà tó wà kékeré ìwọ náà gbọ́dọ̀ ra oògùn fún nígbà tó ń dàgbà gbogbo tí ìyá wa àti bàbá wa ṣe fún wa pátá láṣẹ àfọmọtọ wọn fẹ́ yẹ lérí ibu ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anwa'ul ihsan àwọn dáadáa tá a máa ṣe sí bàbá àti ìyá yìí alákọ̀ọ́kọ́ ta'atuhuma fi kulli shay illa fi ma'ashiyatillah a máa tẹ̀lé àṣẹ wọn ṣe báyìí ó tó dákẹ́ má ṣe báyìí má wà lẹ́gbẹ́jà sọ̀rọ̀ má padà má bọ̀ ìjọba yìí mo fẹ́ kó lò nílé ó lọ́wọ́ excuse ma iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ mo fẹ́ rí 100 million lérí iṣẹ́ wọn kò ní àlùbáríkà tó ìjọ kan tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ní kò lò kó tó kò lò pẹ̀lú
kọ́ má tẹ̀lé wọn àmọ́ tó bá ti dọ̀rọ̀ ẹbọ má tẹ̀lé wọn ọlọ́ni wa in jahadaka ala an tushrika bi tí wọ́n bá ń ṣàgbìyànjú tí wọ́n ní kọ́ wá ṣẹbọ àwọn òbí rẹ méjèèjì pẹ̀lú èmi ọlọ́wọ́n bá wala ma laysa laka bihi ilmun tó sì nímọ̀ nípa ẹ̀ fala tuti'huma má tẹ̀lé wọn lórí ẹbọ wa sahibuhuma fi dunya ma'rufa àmọ́ ṣe dáadáa sí wọn nílé ayé bẹ́ẹ̀rẹ̀ lòdìgbà lọ́wọ́ wọn àwọn ọgbà kíni ẹ̀yẹ́nu ayé gba eléyìí ọṣẹ àwọn àgbà gba eléyìí òfin orí mọ́bí mọ́lẹ̀ lọ́fíìsì rẹ eléyìí fi kọ́ mọ́tò rẹ eléyìí aago kan ìlàfẹ́ sátẹ́gùn lóru ọyá wa lọ lé eré àkìtà wa lọ lè ṣe kàwá yẹn tó bá ti máa gbé ẹbọ ní ọlọ́ni má tẹ̀lé wọn nítorí wọ́n fẹ́ ṣe èmi tí mo dá wọn lánàá àmọ́ ọlọ́run bá ní bó ṣe jẹ́ ẹlẹ́bọ yẹn náà bó ṣe tẹ̀lé náà fala tuti'uhuma má tẹ̀lé lọ́lọ́run sọ oníwàsọ ibuhuma fi dunya èyí wọn wá ní kọ́ ọmọ ṣe dáadáa sí orí báà jẹ́ kèfèrí bàbá rẹ̀ ọ̀darí bí wọ́n ti ń ṣe egúngún àbọ̀ darí bí wọ́n ti ń ṣe orò lọ́bàdé àbọ̀ darí ẹgbẹ́ awo lẹ́sùbà tó sì dá olójú pé bàbá yìí ibi tí ń bọ̀ yìí wọ́n ti lọ́dọ̀ àwọn yòókù wọn ni ọwọ́ lóun fẹ́ wẹ̀ ọwọ́ ń pè é sẹ́mi mo ní kẹ́ máa làágùn bí ẹ ti ń bọ̀ kọ́ pọ́n mi ìwé ọ̀rọ̀ yẹn ni fún ó lé mi ń pa mí ọ̀ jáde ó lè ra jẹ wá fún aṣọ tàbí yílẹ̀ lórí náà gbẹ̀rẹ̀ dọ̀tí yìí ọ̀fọ̀ aṣọ ní pẹ̀lú ọmọ tí ó mọ sáká ọ̀sọ̀ ìgbóhùn ọmọ dúnìyà ìwọ rẹ lérí rẹ ọlọ́run náà gbọdọ̀ mọ́ mú ṣẹ Ànábì ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq a gbọdọ̀ tẹ̀lé ẹ̀dá káwá fi ṣe ọba dẹ́dà ń ṣe ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ní pánlé ìhun ìṣèbídíà lọ́wọ́ ní sàpánlé gbogbo ọ̀ràn tó kò lè máa ṣe lẹ́sìn ọ máa ṣe dáadáa tayé fún àwọn afá ni tí bàbá ẹni bá ní ọyá mú kí mọ́tò rẹ wá gbé mi lọ ṣọ́ọ̀ṣì sí àgbélò àbá ní gbé lọ wọn ni ó gbé lọ dáadáa ọjà kalẹ̀ nínú ṣọ́ọ̀ṣì yọ máa bá tiẹ̀ lọ owó máa ṣe kíni owó máa bọ̀ wálé nítorí mọ́tò rẹ ni àmọ́ tó bá fún ọ lẹ́ńfúlọ́ọ̀kù pé ọyá ìwọ náà fi nǹkan síbẹ̀ ọ̀fẹ́ ara ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ lérí ẹ̀sìn tiẹ̀ nù ọwọ́ wa sálẹ̀ fún pé bàbá ẹ̀sà ẹ̀mọ́ bínú kò débẹ̀ o ẹ̀yọ́ ma yá wọn ihtiramuhuma ọwọ́ ma sàkúnlé bàbá àti ya ọlọ́ni wala taqul lahuma uff ọlọ́wọ́n bá ní uff nǹkan kékeré tí bọ́ọ̀lẹ̀ lẹ́nu ẹni tí ìyá wọn wà á máa wò pé sẹ́mi náà mo sì bí ọ bóyá látara àwọn ìrúnmú uff ìjànsẹ̀mọ́lẹ̀ uff nǹkan tíntín tí ìyá yẹn wà á rò pé èmi mo sì bí lágbájá o bó ṣe kó kéré tó ọlọ́run má sọ ọ́ sí wọn wala tanharhuma má dàgbé mọ́ wọn especially tó má dàgbà tí wọ́n bá ti da arúgbó báyìí wọ́n máa wá ṣe bí ọmọ eke sọmọ pé àwọn máa ń dàgbé mọ́ ọmọ eke ni ó lè dàgbé mọ́ àwọn ọmọ rẹ àmọ́ ò gbọ́dọ̀ dàgbé lé bàbá rẹ àti ìyá rẹ bọ́bá yí àgbẹ̀ tí ò flush fún ẹ̀ ló lè flush bó náà ṣe ń flush ìgbẹ́ rẹ nù bí ìyá rẹ ṣe ń fọ̀ náà nù bọ́bá gbàgbé tilẹ̀kùn ilé ìgbẹ́ ìwọ lọ́lẹ̀ lè tì kò ní ìdíkọ́ ọmọ sọ pé dádì ẹ gbàgbé tilẹ̀kùn lẹ́ẹ̀kan wúfù nù nítorí dọ́gba ń pè ní pé bàbá ọ̀gbọ́n wọn ò mọ tí ó yẹ kí wọ́n ṣe àti tí ó yẹ kí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ààrẹ àhúwà dín gbogbo ń dáhùn sọ látàárọ̀ yìí òun là ń pè ní ẹ̀sìn ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ń sàlàyé fún aláàlú Qur'an al-Karim ìpè wala taqul lahuma uffin wala tanharhuma má jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ àpọ́nlé ni wọ́n máa sọ sí wọn ọ̀rọ̀ tútù ni wọ́n máa sọ sí wọn waqfid lahuma janaha dhulli minar rahma gbogbo ipò tó bá wà láyé máa rẹ ìyẹ́ rẹ̀ ńlẹ̀ fún wọn pọ̀ jẹ́ nǹkan kan wọ́n ní md bí ṣe wọ́n ní mamu masalasi wọ́n ní sheikh gbogbo àwọn jama wọ́n ní mufti gbogbo òlu bí yàrá bá mọ̀ tó bá gbẹ̀rù lọ́wọ́ ọlọ́ọ̀ni gba ọwọ́ gbèsè rí rẹ̀ ọmọ wa lọ àwọn jama ọmọ akpégbé ọmọ ẹ̀pẹ́ filẹ̀. kọ́mọ wọn bẹ̀rẹ̀ pé kí wọ́n ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ọmọ wa sàlàyé pé sẹ́yìn ọmọ pé hadhihi ummi wa hadha walidi sẹ́yìn ọmọ pé eléyìí ni bàbá mi ni eléyìí sì ni ìyá mi. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa arákùnrin kan ń lọ bàbá rẹ̀ ń tẹ̀lé lẹ́yìn àbúrò rẹ̀ wá bí pé ta ní ń bẹ lẹ́yìn rẹ̀ ó ní bàbá ti tòun ọ̀wá rìn wájú bàbá rẹ̀ àbúrò rẹ̀ ní nǹkan tí ń bọ̀
la tad'uhu bismi jẹ́ kí n kìlọ̀ fún ọ alákọ̀ọ́kọ́ ni pé bàbá rẹ tó rí mi ọ gbọ́dọ̀ máa lákọ́ ọmọ lérí wàlá tajlis qabla bẹ́ẹ̀ bá lọ bìkan tẹ́ bá fẹ́ jòkó ọ gbọ́dọ̀ jòkó síwájú ẹ̀ wàlá tamshi amama ó sì gbọ́dọ̀ máa rìn wájú ẹ̀ bó ló ṣe ọmọ ṣe ó sì máa rìn wájú ọ̀gá àwọn afáàní tó lè mú ọmọ rìn wájú ẹ̀ òun náà ní kọjá pé bóyá ewu kan bẹ níwájú tó fẹ́ kílẹ̀ rẹ̀ fún bàbá àbíyá yìí ayọ́mọ ya mi nínú ẹ̀sìn wa al-Hasan ibn Ali Hasan ọmọ Ali la yakulu ma'a ummihi khawfan an yu'jibaha lahamun fi sahni wa qad akhadha wọ́n ní Hasan wọ́n ní ìmọ̀ owó nǹkan ọmọ báyà wọn jẹun àmọ́ ẹ̀rù tí máa ń bà wọn ni pé tóun èéfì báyà jẹun tí yàrá ní ma bọ̀ jáde ọjẹ́ òun ò pé ẹ̀jẹ̀ kù bẹ́ẹ̀ bá jẹ́ kù kí wọ́n á jẹ yòókù máa bọ́ ó tó wá jẹ ẹ̀jẹ̀ kù ó ní tí máa ń bà wọn lẹ́rù ni pé ó ní ẹran tó wà nù abọ́ ó ní jẹ́ ẹran tó ń mú òun ló ti wòyá òun ló ti wòyá òun lójú tó fẹ́ mú tẹ́lẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tóun bá lọ lè mú ẹran náà tí àwọn wa gbà ká mú òun kà sí kóun ti sèyàn yìí. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa afawa Mujahid ó ní la yanbaghi lil waladi an yadfa yada walidihi idha daraba àbá Mujahid ó ní kò tọ́ fún ọmọ kan kí bàbá rẹ̀ ọmọ dáṣẹ̀ríà fún kọ́ wa máa ti ọwọ́ bàbá rẹ̀ kọ́ máa lẹ́gbàá máa lọ́wọ́ Mujahid ní kò tọ́ fún kó farabalẹ̀ kí wọ́n sinbila lantan tí wọ́n bá sinbila lani kọ́ máa wá pé kọ́ máa gé bàbá rẹ̀ àbí kọ́ máa fọwọ́ dá igbá padà Mujahid ní wọ́n tọ̀hún ṣe bàbá rẹ̀ àti yẹ́ ẹ̀ tẹ́gbà bá lọ lè bá bàbá wọn tó farabalẹ̀ kọ́ náà dáadáa tí ẹ bọ́ Mujahid ní gbogbo ọmọ tó bá fi ṣe aṣọ bẹ̀rẹ̀ láyé tọ́lọ̀ bá ní ọkàn lùlù náà kó fi ara balẹ̀ dáadáa ẹ̀yọ́ máa yá mi ní mẹ́sàn-án wa hubbul hidayati lahuma ẹlẹ́ẹ̀kẹta oníkan nífẹ̀ẹ́ ìmọ̀nà fún bàbá àti ìyá yẹn sẹ́ni bàbá àti ìyá yẹn inú tá a lè nífẹ̀ẹ́ sí wọn tó ga jù oníkan wà wọ́n ọlọ́run nígbà ní kìyàmù anabi Ibrahim alayhi salatu wa salam ó lè bá bàbá rẹ̀ idh qala li abihi ya abat ó ní wọ bàbá ya abat ní ìdí lárúbáwá bàbá mi my daddy ya abat bàbá lima ta'budu kí ló dé tẹ̀sìn ma la yasma'u ìtí ọgbọ́ wala yusiru ìtí òrì wala yughni anka shay'a tí ò lè láyé kò ń bi kankan tó bá rọ́dùn yìí kò gbọ́ kò rí kò gbọ́ tẹ́ ń sọ kò rí ń tẹ́ ń rí kò rí yín ọ́ pé bàbá yìí pẹ̀lú ohun àpọ́nlé ó tún wá ṣàlàyé kèsì kọ́kàn máa wọlé lọ́wọ́ máa pariwo pé bàbá kèfèrí ni yíwùn kèfèrí kọ́kàn ọ́ kọ́kọ́ ṣàlàyé tí ń ṣe fún pẹ̀tọ̀ ọ̀sẹ̀ tẹ́ ń wẹ̀hún tí wọ́n ní kẹ́ ẹ máa fi kẹ́ ẹ wẹ̀ ní 41 days ni ẹ bá díẹ̀ kan lẹ pa lẹ́gbẹ́ sọ́sẹ́ adìẹ ti kú òkú ò lè là yín kú inú òsì kò sì lè là yín kú inú ìṣọ́ inú ìdáàbòbò ọ wà sọ tí wọ́n ti mú ọ jẹ ọ analyze ẹ fún kìtìbọ́ kan máa ní ẹlẹ́bọ ní ẹ̀ṣẹ́ dáa kẹfẹ́rí ní ẹwọ náà ní rọ́ ẹgbẹ́ dáa bẹ̀rẹ̀ mi ti sọ ọ ṣàlàyé pé kò rí kò sì gbọ́ pé báyà làákàyè bàbá ilé wálé pé kọ̀mọ̀ rí kọ̀mọ̀ gbọ́ lóòótọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abu Hurairah radiyallahu ta'ala anhu wọ́n ní jojoojúmọ́ ní ma sọ fún yáyẹ ipe aslimi yẹ yá mi gbàsílám yá Abu Hurairah ẹlẹ́bọ̀ ní hàn tẹ́lẹ̀ gbàsílám olóhùn gbàsílám wàkánà ti tashtumu an-nabiyya sallallahu alaihi wasallam lẹ́yìn bàtà wọ́n sọ fún Abu Hurairah kọ́ gbàsílám yóò tó wá sí pé láti nàbí ránṣẹ́ Abu Hurairah wá sí sùúrù àmọ́ tí máa ń lọ mọ́sáàsì yóò dàgbére fún láàrọ̀ tí máa ń darí bọ̀ láti mọ́sáàsì yóò kọ́ ló lè kí kó tó máa lọ ibi tí ó bá lọ ọwọ́ adijọ́ kan àbúrò rẹ̀ lọ mọ́sáàsì ni wọ́n wò pé sẹ́mi nìkan ní màá kírun ìyá yóò ní kí ìyá dàbẹ́ kí iná àrùn kọ́ ju lọ́wọ́ bó láti wá filẹ̀ tí náà wọ́n jò ó ní ìyá gba Islam ìyá ni mo ní ìṣe Islam ló bá bu ẹkún yẹn ló sùn lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní àwọn àbúrò rẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ìyá mi fẹ́ kú lérí ẹbọ yìí ìyá mi ò gba Islam ṣàdúrà fún kó gba Islam wàláhi wọn lànà bí ní Allahumma hdi umma Abi Hurairah ọlọ́run ọba mọ́sá fi ìyá Abu Hurairah mọ̀nà
nínú àwọn mùjísàtì Rasul sallallahu alaihi wasallam nínú àwọn iṣẹ́ àrísèmà àdúrà kíákíá wàràwàrà táwọn tó bí ṣe tó gbà eléyìí jẹ́ kan bẹ́ẹ̀. àbúrò rẹ̀ ní àmì wọ́n kírun tábàyí tábùrò rẹ̀ padà sílé báyìí tábàsì fẹ́ wọlé yóò ní ya umma ya mi o Allahu akbar wọ́n yà ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wọ́n ní kò tí yọ mùjísà wọn pè karama fẹ́rẹ́fẹ́rẹ́ lóko ìyá wa ó sì ti fi nǹkan borí nísìnyí alájọ lọ́dọ̀ ànábì àjọ kírun lórí ẹwọ wàhálà tí àwọ rẹ wọn náà má gbàgbé òbí rẹ nínú àdúrà o nínú àwọn ìwọ ni o ẹsìn tó wà ní yàtọ̀ sí Islam tọ́ba ilé kù láyé ilé ìwọ náà ni o ọlọ́run ti là á mọ́lẹ̀ o innal ladhina kafaru min ahlil kitabi ọlọ́run láwọn tá a fọ́n tẹ̀lé síwájú wal mushrikin àtàwọn abọ́gí bọ̀pẹ̀ fi nari jahannama tí wọ́n bá kú lérí jahannama khalidina fiha wọ́n pẹ̀lúgbẹ̀gbẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́ni àwọn ni wọ́n burú lérí ilẹ̀ èyí ni ó yí wa pé o sì Islam o sáré janna gbogbo àwọn òbúwa tí wọ́n ti sínú Islam kọ́lẹ̀ pàtàkì fún wọn mọ́ni ẹlẹ́ẹ̀kẹ́rin nínú àwọn ìwọ̀ an-nafaqatu alayhima ọmọ ná nínú ogún rẹ fún àwọn òbí rẹ especially nígbà tí wọ́n bá dàgbà especially lásìkò tó tún bá fẹ́ tì wọ́n lérí bùkátà kan wọ́n fẹ́ sin àbúrò rẹ lọ́dọ̀ ọkọ màmá rẹ ó ti lọ́dẹ̀ kọrùn bọ́ àwọn gbèsè kan ìwọ wá sọ fún ìyá pé owó ní ọ fi ránṣẹ́ o lásìkò tí ìyá ti gbà pé ojú ó ṣe kí ni ojú ó tì òun wọ́n ní èyí tó lágbá ìgbà tí ò sí bùkátà àwọn fáwọn especially tí wọ́n bá ti kú lẹ́nu iṣẹ́ tí ò síbi àlọ́mọ́ tàyọ̀ kí wọ́n kàn jáde kágbága lójú ọ̀nà káṣù máa gbọ́ rédíò ní bàbá wọn níbi tí ń lọ bí wọn náà ṣe níbi tó ń lọ lánàá tọ́jú pé àwọn ni wọ́n lọ bí iṣẹ́ wọn ó dé wọ́n máa jẹ àwọn ni wọ́n ṣiṣẹ́ ìwọ lọ́mọ gbádùn rẹ̀ tí wọ́n náà ti dé báyìí wọ́n ní ìnáwó yọ̀ ọ̀ràn yẹn ni àdìsí kan tá a máa sábà lọ anta wa maluka li abik àwọn ikhtalafa al-ulama fi sihhat al-hadith àwọn afá kan ní àdìsí ń sahih àwọn afá kan ní kò sahih ẹnìkan tó wá bá nàbì tó ní bàbá òun jẹun ní owó wọn là nàbì ní bàbá ẹ̀ jẹ́ olówó tá ń jẹ́ olówó ní bàbá ẹ̀ jẹ́ olówó anta wa maluka li abik ìwọ àti bàbá rẹ ìwọ àti owó rẹ àmín rádà ìwọ àti owó rẹ bàbá rẹ ló ṣe kíni bàbá rẹ lọ́lẹ̀ yìí méjèèjì bọ́tà àdìsí wọn ní àwọn afá kan ní kọ àlàáfíà ò tó lọ́rọ̀ òbí àmọ́ tí ó yẹ ká mọ̀ ní pé ọ̀ọ́dá lówó kan ọ̀ọ́dá ní owó kan ipò ọ̀fẹ́ fi pamọ́ lásìkò tí bàbá rẹ̀ ní bùkátà sówó yẹn àwọn afáàní owó yẹn sówó yẹn lásìkò yẹn nítorí tó bá bí i bùkátà yẹn tó sì lówó yẹn lọ́wọ́ tí bàbá yẹn sì mà ọ̀hún ṣe bàbá náà ni ọlọ́dún ni wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ẹlẹ́ẹ̀karùn-ún al-ihtimamu bi afiyatihima ká ṣe àkólítà pẹ̀lú àlàáfíà wọn náà ni pé kọ́ ọmọ gbé wọn lọ síbítù lásìkò tó bá rẹ̀ wọn kọ́ ọmọ ara oògùn fún wọn lásìkò tí wọ́n bá nídìí oògùn tí wọ́n náà bá ń síkì nígbà tó wà ní kékeré àìmọye láìlọ́ọ̀dù wọn máa fi ń kí àgbo wálé àìmọye pólíbàgì ni wọ́n máa fi ń di oògùn wọn láti ọ̀sìpítà bọ́ ọba lò kan dáńtí ọba gbọ́ wọ́n tún lè rọra mi wọ́n pe dókítà lọ́sàn wọ́n pe dókítà lóru nítorí rẹ̀ ìyá alágbó òsinmi ọmọ ẹgbẹ́ tó ti tún bẹ̀rẹ̀ ọkọ yẹ o ọmọ ẹgbẹ́ tó bẹ̀rẹ̀ ẹ̀bà yẹ o màlẹ́rì àti tún yẹ o wọ́n ní bàbá rẹ̀ àti ìyá rẹ̀ náà padà sàárẹ̀ nítorí àárẹ̀ àgbà ó dé táàrẹ̀ àgbà bá ti wá dé ó di ọ̀ràn àyàn kí wọ́n náà máa gbé lọ sí hospital lásìkò tí ọba nídìí kọ́ máa rògùn fún lásìkò tó bá nídìí wọ́n pè nìkan ní Sufyan ath-Thawri náà wọ́n àfa ẹ̀sìn náà wọ́n àfa ńláńlá àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá wọ́n ní ẹrú ọlọ́wọ́n ọba kan mẹ́tí jẹ́ Muhammad ibn al-Hanafiya wọ́n ní tó bá ti jí láàárọ̀ báyìí ẹ̀ máa tó wọn lọ lè ṣe yọkà kanlẹ̀kùn mọ̀mẹ́ màmá o ẹ káàárọ̀ ẹ fọ́nrún ẹ ṣe kí ni mo pè é ẹ fọ́nrún yín ni màmá ni mo fẹ́ fọ́ ọyẹ gbèrè yín wá àfàgbà yóò wá fọ eré ìyá ẹ yóò fọ́nrún tí ó mọ sákásáká lẹ́yìn ìgbà yẹn yóò fi kírìmù rà àwọn fáwọn ìwọ́n yìí máa ṣe tọ̀ ha yóò tún wá yá tó bá yá tán
ìyá sọ́dà báyìí ẹ̀yẹ wo gíláàsì ẹ̀ ti fáyìn náà ṣé máa lọ bí iṣẹ́ àfa àgbà wọn ní kò lè má ṣe kó tó jáde láàárọ̀ àbíjọ́ tí a bá lọ́wọ́ ní bùkátà sí kó bá wọn ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wọn nínú àwọn ìwọ̀ wọn ziyara tó fún ma ká máa lọ lè wò wọn nígbà mi ò fowó ránṣẹ́ owó wọn tẹ́ wọn lọ́rùn bí kò wálé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ alẹ́ kejì lé kẹta àwọn náà wálé àìwá rí ọ ìbànújẹ́ kọ́ wá wá gan ó dùn máa ju kó fún lówó lọ wọn nígbà táwọn òbí wa bá ń request pé ká wálé òun fẹ́ rí wa yọjú mọ́ṣẹ́ fẹ́ rí ọ wọn ní kọ́ wá pé ìwọ lọ London ìwọ lọ Amẹ́ríkà ìwọ bíṣì ìwọ ní lecture níbìkan lecture kẹ nàbílà lecture ọwọ́ àfa àkàdìgbẹ́ dàkún ẹlẹ́ bá ń ṣe ìyá ní kí n wálé àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wálé ní ibi à ń tójú wọlé ká má lè wo sẹ́káàkì wọn ní ìyá ìní ṣe wọn lọ lu yín o ìlú wo lè yé dé láyé jàmá ìlú wo lọ́lọ́wọ́ bá ọmọ arí látòkè sẹ́wọ̀n ìlú wo lè yá dé téèyàn sọmọ́ lọ́wọ́ bá tọ́lọ́wọ́ gbà yán lẹ̀ wọ́n máa dẹ́rù bọ́ wọ́n ní kọ́ ọmọ wọn sọ kan náà lọ́lẹ́ sáá aṣọ green náà bọ́ wá ní tìyàwó aṣọ green ilé ìkó aṣọ green wọ́n fẹ́ sọdún lé aṣọ green ọdún àwẹ̀ aṣọ green àbá àwọn kan nínú ti rẹ̀ ní ọlọ́wọ́ ayé náà wọ́n bẹ̀rù tó lọ ti bẹ̀rù ọba tó dá yín kẹ́ sinmi kábàá lè rò pé kò tí ì dáa fún aṣọ kan náà wọ́n wọ̀ lọ ní sáà ọwọ́ kẹ́yìn kú lọ́dọ̀ ọlọ́run ọba àlá ọwọ́ bẹ́ẹ̀rù tọ́lọ́run dá ebi kí wọ́n wọ̀ lóko sí ní a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa alábi dídé ìbá kàwé mọ̀ọ́sí káwọn tọwọ́ ìlú kan gbogbo aburú tọwọ́ nínú yọ hàn jù sókè ní títí tó fi jáde sallallahu alaihi wasallam kankan ní ṣe ń bẹ̀ aṣáṣí ò ní mú aráṣí ò ní kọlu ojú gan wọ́n ràn ọdún báyìí gbójú bá rọ wọn padà sẹ́kù ẹ̀sìn ní kò lè dì mú ìmọ̀lì ní kò lè ní ọwọ́ nítorí àwọn èèyàn wọ́n kò ti dá fún ọwọ́ ń ṣe ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ẹ̀yọ́ màá yá mi khidmatu huma ká máa lọ lè sọ fún wọn pé iṣẹ́ wo lẹ fẹ́ gbẹ̀ mí sórí bó ṣe tó ń ná láàrin wọn bàbá lọ lókè ọwọ́ àlọ́ lè báyà pé ìyá ẹ̀dùnkúlẹ̀ ní máa bá yín fẹ́ ná ọwọ́ aṣọ fún ìyá pẹ́tọ́ irú ní tẹ́fẹ́ lọ lè fọ̀ lódò yìí ẹ mọ̀ wọ́n rìn èmi àti àwọn ọmọọṣẹ́ mi lálọ́ lè fọ̀ wá bó o ṣe ń ṣe ni àwọn ọmọ rẹ̀ ń wò lẹ́yìn nítorí bá ṣe iná lọ gbà kíndìmà kí ẹ máa bí abùkátà wọn ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó ní sọ fún Umar bin Khattab ó ní inna li umma balaga minha al-kibaru ó ní mo níyà kan ó ti darúgbó jọkújọkú la taqdi hajata illa wa dhahri laha matiyatun laha illa wa dhahri laha matiyya ìyá ń darúgbó débi pé gbogbo ibi tí ń bá ń lọ èmi máa ń pàn sẹ́yìn ni tí ìyá yẹn bá lóun fẹ́ lọ lè tọ̀ òun lòun pàn tó bá fẹ́ yàgbẹ́ òun lòun gbé lọ tó bá fẹ́ lọ lè kí ọ̀rẹ́ rẹ̀ òun lòun pàn lọ tó bá lóun fẹ́ lọ bí ìyàwó kan òun lòun pàn lọ òun sì sáré pàn lọ kí ni o tó má òun ti yí ìyá rẹ̀ tó bá tó dẹ̀ mọ́ gárì òun lọ lè gbé. hali addaytu haqqaha Umar bin Khattab gbogbo tí ìyá yẹn ṣe fún mi èmi náà ti ṣe padà fún pẹ̀lú tí ń ṣe yìí Umar ní láà kò rí bẹ́ẹ̀ ó ṣe kankan alaysa qad amaltuha ayé amaltuha ala dhahri ìwọ sọ fún mọ́nù pé èyí máa ń pọn ní láì ń ṣe ààrẹ ọmọ kékeré o mọ́ máa ń pọn ní Umaru ní innaha kanat tasna'u dhalika bika wa yatamanna baqa'ak gbogbo ìgbà tó ń pọn nígbà kékeré òun náà ti pọn káàkiri ní ọlọ́mọ lọ́dún níyàwó rí òun náà ti pọn lọ́tọ́lẹ̀tì ó ti pọn lọ lẹ́gbẹ̀ẹ́ lọ gbogbo àdúgbò kò lè fi ọ́lá àdúgbò máa ń pọn àwọn bàtí ń pọn nígbà wọn tó bá síjú wọn lẹ́yìn àdúrà kọ́lọ̀njọ́ máa bẹ ní wọ́n máa ṣe nísìnyí tí wọ́n bá síjú wọn lẹ́yìn kọ́lọ̀njọ́ tètè kú náà wà lẹ́mìírin bóò ló ṣe wá jọra wọn àbọ̀ parọ́ Allahu akbar ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa Abdullahi bin Umar ọ̀pàdé ẹnìkan ní hajj ọdún tó wọn wá sọ pé ìyá àwọn olóòfẹ́ sí hajj òun ò sì ní owó lọ́wọ́ ìyá sì ní òun fẹ́ sí hajj kó òun tó kú àgbà sì ti dé ìyá ò lè rìn mọ́ òun ò sì lẹ́sìn lòun bá gbé ìyá dé kọ́kọ́ lọ́rùn òun wá gbé iṣẹ́ nígbà tẹ́yìn bá gbé àpò ẹ̀wà àpò ráìsì sẹ́yìn òun wá gbé lọ láti Kharasan ìlú àwọn òun wá gbé lọ Madina àbí Maka òun gbé lọ sí Maka wọn ló tó Abuja sípò bọ́bá ti rẹ̀ wọ́n sinmi abúlé kan yóò tún taarù ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ló ń fẹ́ lọ Maka wọn kọ́lé sílé lọ́kàn àbí Maka tiẹ̀
torí ntọ́ tẹ lọ́rùn tó dùn mọ́ ọ́nú lásìkò yẹn ní tọrọ yẹn òbí mi ò ní tọrọ rẹ̀ tọ́ ní tó wọn tọrọ bọ̀tì ńgbà tó máa tọrọ ọdún yẹn lọ́wọ́ rẹ̀ tó wàhálà dídé àbíkó yẹn dúró nígbà wọn bá ń ṣe hajj tán wọn lọ Mínà wọn lọ Muzdalifa wọn gbọ́n ṣe hajj nígbà wọn ṣe tán wọn bá sọ yà kalẹ̀ lẹ́yìn bí gbàtẹ́yẹ bá sọ àpò ẹ̀wà kalẹ̀ lẹ́yìn ni wọn sọ fún Abdullahi bin Umar pé gbogbo dáadáa tẹ́yẹ máa ń ṣe sí òbí kò sí ìtótó ìtòrò ṣe yìí gbogbo dáadáa tẹ́yẹ yẹn ṣe sóhun èyí gbogbo tóhun ṣe yìí ti ṣe déédéé Abdullahi bin Umar ní dákẹ́ inú ẹ wala talaqatan min talaqatiha gbígbin ọ̀kan tẹ́yẹ yẹn gbin nígbà tó fẹ́ bí ọ gbogbo tóhun ṣe yìí ọ̀ka. àwọn ìyá yẹn kọjá bẹ́ẹ̀ àwọn bàbá yẹn kọjá bẹ́ẹ̀ alọ́kì o àwọn táwọn òbí wá sí kù láyé o we are so lucky. ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa wọ́n pe ẹni ọlọ́run ọba kan wọ́n pe ní Dhabiyan ibn Thawri yusafiru ma'ahu ila Makkah òun náà ń báyà rẹ̀ lọ Makkah ìyá ti rìn wọ́n jọ rìn ni àmọ́ wàhálà tó dé báwọn lójú ọ̀nà ni pé fa'atishat wa lam yajid al-ma'a fashtara fa'ran wa afara laha bi'ra fagtasalat wa sharibat wa ghadara. ìyá yẹn ní makala lọ yìí ògbẹ́ngbẹ́mi òórùn mú mo fẹ́ wẹ̀ mo fẹ́ mú mi má di nkú báyìí Dhabiyan ni wọ́n wọ́ mi káàkiri gbogbo abúlé wọ́n ní òsómi mbì kò sómi mbì kò sómi mbì ẹja tó labúlé kejì ìyá yẹn ní má di nkú Dhabiyan ni wọ́n ní nkú ìyá yìí nígbà Dhabiyan ni wọ́n dé àdúgbò kan ẹ̀yọ́ mọ̀ yá mi Dhabiyan ọwọ́ àlọ́ lè rẹ́ǹtì àké Dhabiyan ni wọ́n ní ìyá dòkúlẹ̀ ní gbẹ́kànga lẹ́nìí á sì kan omi lẹ́nìí wẹ́rẹ́wẹ́rẹ́ olóṣèlú nígbà tí ìyá rẹ̀ mú tán tí ìyá rẹ̀ wẹ̀ tán wọ́n bomi sínú dòrò Dhabiyan ni màmá satisfy oníbẹ̀ ni ọ̀yẹ̀jẹ̀ àmọ́ lọ Mákà padà wọ́n gbé kànga torí yẹn wọ́n wá ní kí wọ́n lọ lè pọnmi wá. Allah sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an al-Karim Suratul Luqman ayah 14 ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa táàfin mọ̀ pé àwọn àyà yẹn wọ́n dáàbò wọ́n gbà táwọn kékeré gan ọ̀kan náà àwọn Lárúbáwá kan wọ́n pa ìtàn kan àwọn tí wọ́n máa ń panápaná yẹn àwọn panápaná wọ́n ní ilé kan jó àwọn wá fẹ́ lọ lè pa iná náà ìyá kan sì ń bẹ lókè ilé yẹn pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta àwọn tí wọ́n pa gbogbo ti sàlẹ̀ káwọn wá máa lọ lè pa tòkè káwọn tó dé òkè ẹ̀yọ́ máa yá mi iná ti mú wọn àwọn panápaná yìí wọ́n ní bàbá wọn ṣe bá ìyá tó wà lókè wọ́n ló kó àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó kó sábẹ́ jàlibáàbù ó wá alágàbò wọn iná wá dún wọn bẹ́ẹ̀ kí ni tó máa ti ń ṣẹlẹ̀ wọn ipe kí ni ó tó ń jó oníṣẹ́ èmi náà kọ́ jó kẹ́ ẹ tó kú èmi ní kọ́ kú. Ọlọ́run nìkan lọ́mọ wàhálà tí òbí ẹnì kọ̀ọ̀kan ti ṣe lérí ẹ̀ bá ṣe dòkúlẹ̀ wàhálà dúró àwọn ọlọ́jà máa ìyá mi tasọ kò tó kàwé ìyá mi Allahu Akbar bàbá mi ọ̀kọ́lé kí ló ń jẹ́ ọ̀kọ́lé ìwọ ló ní ọ̀kọ́lé bùkátà rẹ ní òjò ra mọ́tò ọwọ́ àdàgbà tán wọ́n ṣe wọ́nra ìyàwó rẹ̀ wá sọ fún ọ pé mami ti dé o wọ́n sọ fún ọ bá wọn bọ́ o dáàdì ní tó ń kọ́ nìyẹn o wọ́n gbowó kan dé o ní o. àdánwò ọmọ wẹ̀yìn sórí báwọn ọmọ rẹ ṣe ń yọ wọn lẹ́nu nígbà tó dàgbà bí wọn náà ṣe ń yọ wọn lẹ́nu nígbà tó wà kékeré yẹn kíní ní dẹ́ máa sábà máa ràn dáadáa ẹ̀jẹ̀ yẹn sórí tọ́ba mọ̀ ní ká sọ tọ́ba lé tó burú tọ́wọ́n wá gbá àwọn ọmọ rẹ lé wọ́n náà jẹ́ kí ara rẹ̀ sórí bí wọ́n ṣe ń lé tí wọ́n tó ní wọ́n stubbornness oyè tí jẹ́ burú bí ti wọ́n lọ. kọ́lá musa ìṣàánú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abdullah bin Mas'ud oníjọ́ kan ìyá àwọn olóhùn fẹ́ mú mi wọ́n jẹun tá kò sómi nílé mọ́ òun á wó mi káàkiri àdúgbò wọ́n ní kò sómi àbítẹ́bà lóòdò lóru òun wá gbọ́nà odò lọ òun sápadà rí omi gbàdó wọn lọ́nà odò gbàdó wọn fi dé ìyá ti sùn òun bá ní tó wọn bá ní kó wọn jíya yìí òun sẹ̀ torí pé ń gbádùn òun lọ́wọ́ bó wọn bá wá gbé omi yìí kalẹ̀ òkùnkùn lókùn yìí ó lè tánpà àbí kọ́ mọ́mọ́ kó omi bẹ́ẹ̀ ọwá gbé dúró ọwá dúró tẹ́sẹ̀ bá rò ó lòkulẹ̀ ọyá tó dìde títí tálífàjà ló fi yọ nígbà yà wá dìde lọ́wọ́ gbé omi fún yẹ ó ní ìyá mi ọyẹ mú omi ẹsẹ̀ wa ẹnìkan lè bá nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ya Rasulullah ó ní òjíṣẹ́ Ọlọ́run man ahaqqu sahabati ta ló yẹ kí n ṣe dáadáa sí jù nínú gbogbo ẹni tó wà lé ayé látòkè délẹ̀
number 1 anabi ni ummu ìyá ẹ̀ ó ní tatún ni anabi ni ummu ìyá ẹ̀ ó ní tatún ni anabi ni ummu ìyá ẹ̀ náà ló tún kàn ó ní tatún ni anabi ni thumma abu lẹ́yìn náà lọ́wọ́ kan bàbá rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé àkólé kan rẹ̀ lérí ìyá yóò lágbájú tí bàbá lọ bàbá lè níyàwó mi ọba ti jẹ́ mi ó lè jẹ́ lọ́wọ́ ìwọ nìkan náà lọ́mọ ìyá rẹ̀ ọlọ́kọ bí ìwọ nìkan náà lọ́mọ ẹ̀ bàbá lè da bàbá wọlé wọ 70 kò tó máa já lamba bí ìyá rẹ̀ bá ti wọ 50 kò ságbára mọ́ fawaidu birril walidayn fi dunya wal akhirah àǹfààní wo láàrin bí ká máa ṣe dáadáa sáwọn òbí alákọ̀ọ́kọ́ rọ́fù darajat ọmọ gòkè nínú wìláyà nínú ìjẹni ọlọ́run ọba bí dáadáa rẹ bá ṣe tó ó sì máa dẹni ọlọ́run ọba só ẹlẹ́ẹ̀kejì mahabbatullah wa rida ọlọ́run fẹ́ràn rẹ ọlọ́run ó sì máa yọ́nú sí ọ Ànábì ní ridallah birril walidayn báwo òbí bá ti ń dunnú sí ẹ̀mọ̀ bọ́lọ̀ ń dunnú nù wa sukutuhu bọ́lọ̀ bá ti ń bínú sí yín fi sukutihima ibi tẹ́ ti mà nígbà táwọn òbí bá ń bínú sí yín eléyìí ni wọlọ́yìn ju ara ẹ̀ ìyá rẹ̀ máa ń fẹjọ́ rẹ̀ sun àwọn àbúrò rẹ̀ ìfọjọ́ rẹ̀ sun àwọn ẹ̀gbọ́n rẹ̀ ìpè lágbájá ò ṣe dáadáa sí mi ọ̀fàlà ti dé lọ́dọ̀ ọlọ́run náà ò jẹ́ kankan mọ́ inú àwọn àǹfààní al-usul ala rizqi al-hahil tẹ́yẹ̀ bá ń ṣe dáadáa sáwọn òbí wọ́n ní yóò máa rí àwọn kàbáyìrì owó kẹsẹ̀ kàbáyìrì ẹsẹ̀ o lọ́gàwíyàn kàbáyìrì owó ìtumọ̀ ẹni pé ọlọ́wọ́ máa sínà fún mi ọwọ́ ń sóògùn owó káàkiri ọlọ́lẹ̀ bá bàbá tí ò lówó lọ́wọ́ kọ́ sọ́dọ̀ lówó bàbá tí ń gbélé abẹ̀rẹ̀ wọ̀ bàbá tí ń gbénu gbó òun alówó lọ́wọ́ kọ́ máa gbénu gbó kí ló dé tó wọn òṣògùn nǹkan kan bèrè kọ́ máa ta mọ́tò àbí kọ́ máa lọ ilé ìfowópamọ́ máa lọ kọ́ máa bọ̀ ògùn tí ò lè ṣe ọwọ́ ń tíráàmù torí pé ọ̀hún ògùn owó ó sì fògùn owó lẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí rẹ̀ ń gùn ọlọ́run ní kájú pa ọ́ ìyá wọn máa ṣàdúrà fún ọ ní ọmọ pé bọ́ba ti kú wàhálà bò ó yóò máa sọ fọlọ́n pé mọ́jú ó ti kú o mọ́jú ó ti kú o mọ́jú ó ti kú o yóò gbẹ̀yìn mi ó sì gbẹ̀yìn rẹ̀ anabi kó méjèèjì papọ̀ náà àdéhìí kan anabi ní masarrahu an yubsata lahu fi rizqihi yubsata lahu anabi ní gbogbo ẹni tí n bá ń fẹ́ kọ́nà wọn tí a rìsìkì lẹ̀ fún wa yus'a lahu fi atharihi aw yus'a lahu fi atharihi tó ti fẹ́ kẹ́mi wọn gùn falyasil rahima kọ́ máa so kun ẹbí pọ̀ àkọ́kọ́ kun ẹbí tán ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nínú àwọn àǹfààní tó wà fẹ́ni tí máa ṣe dáadáa sóbì àdúà wa tawassul bi birrihima bí nǹkan bá dá bí yẹn bá wà ní sọ̀rọ̀ nínú tó lè fi ṣe tawassul al-mashru' tó fi sọ fọ́nà pé ọlọ́run wo eléyìí kó ṣàánú ṣe ẹ̀wọ̀n tí mo ṣe kó ṣàánú wọ́n ní tí ò sí dáùtù bẹ́ẹ̀ tájẹ́ sí wálé rí ẹ̀ òun ni kó máa fi dáadáa rẹ sí bàbá rẹ àbí ìyá yìí pé wọ́n lọ́wọ́ inú ìṣòro tí mo wà yìí wọ́n láà pé bí ọ̀pá yá nínú wàhálà tí mo wà yìí wọ́n láà pé bàbá mi kò ráwọ̀ owó bàbá mi kò sínú ìṣòro látara ìtọ́jú wọn lọ́wọ́ sì yọ ẹ̀kú ònú ìṣòro náà. ànábì pátá àwọn mẹ́ta kan tó wà nínú gáàrù sahabul gáàrù wọ́n wà nínú kòtò atẹ́gùn fẹ́ ní kòtò bá sílé wọn lé wọn bá ráyè jáde mọ́ kálukú wọn fi tó níbẹ̀ lọ́wọ́ eléyìí olóhùn ẹnìkan òun gbéṣẹ́ fún kò gbowó ṣẹ́ òun tọ́jú owó rẹ̀ ọ̀padà wá òun kó owó rẹ̀ àti gbogbo tí owó náà ti bí òun kó fún eléyìí ọmọ ọkùnrin owó òun fẹ́ bá lásìkò tí ìyẹn mú ọmọ ọkùnrin wa ń sọ fún òun pé tọ́jú tilẹ̀kùn àmọ́ ò tí ì ti sánmọ́ òun sì dìde wọn ọba lásìkò mọ́ nítorí ìbẹ̀rù ọlọ́ òun sì fún ní owó pé kọ́ máa ń lọ ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn òbí ìhun ebi ń pa wọn òun sì gbé oúnjẹ dúró nígbèrè wọn tílẹ̀ fi mọ́ nígbà wọn jí ni wọ́n ti wá jẹun àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi bẹ̀rẹ̀ lọ́ni ọlọ́run sì yọ wọ́n kó olóko tó náà òun náà wọra rẹ̀ sí ìjọ wọn láti tó lè fi bẹ̀rẹ̀ báyìí sẹ́ran alẹ́ yàtọ̀ ọ̀rà fún ló fi bẹ̀rẹ̀ lọ́ni àbáṣọ kan tí ń wò tó ti gbó àbílẹ̀ rẹ̀ títí ń jò ṣé ní tí ń jò ló fi bẹ̀rẹ̀ lọ́hùn àbí òògùn tí ò nílò ló fi bẹ̀rẹ̀ lọ́hùn bá wa àwọn àlùfáà wa wọ́n ní mahawu adhunub tẹ́yìn bá ṣe dáadáa sáwọn òbí méjèèjì ọlọ́wọ́n máa pa àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n máa pa rẹ́
ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n ń pè ní Abdullah bin Abbas wọ́n ló gbé kóńdó kan Lárúbáwá kan wá bá Lárúbáwá yìí ní ya Abdullah bin Abbas qataltu nafsa arábìnrin kan òun fẹ́ fẹ́ òun sì lọ́wọ́ ọ̀fẹ́ òun ẹlòmíì wá bá sọ̀rọ̀ ọwọ́ afẹ́ ń tọ̀ òun sì lọ́ọ́ di pa òun ti wá pa tán báyìí ojú òun sì lọ́ wá wálẹ̀ kí lóun lè ṣe tọ́lọ́ wọn fèrè jẹun Abdullah bin Abbas ní alákàwá àdìdá tó níyà láyé kọ́lá là ó lóun ò níyà Abdullah bin Abbas ní idhhab wastaghfir rabbak máa lọ máa lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ sá máa lọ àforíjì lọ́kàn àtọ́ ìyẹn wà nínú àwọn ọmọ lẹ́kẹ́wà Abdullah bin Abbas àtọ́ ìwà sọ fún àfa rẹ̀ pé arákùnrin yìí wá ó lóun pààyàn ìwà ọfẹ túbá ọfẹ kọ́ lọ́wọ́ pẹ̀sẹ̀ rẹ̀ ọwọ́ ń bèrè pé só ní ìyá láyé bóun ló so kára wọn pẹ̀lú ìyá àti apààyàn afẹ́ pẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n tá a fà wá wí la ilaha illallah la a'lamu amala ahabba ila Allahi min birril Abdullah bin Abbas imam al-mufassirin kò sẹ́ńtọ́ ma tafsiri tuto Abubakar ọmọ tafsiri to Umar ọmọ tafsiri to Usman ọmọ tafsiri to Ali ọmọ tafsiri to Allahumma faqqihhu fi dini wa allimhu ta'wila anabi sàdúrà fún ọ yíyá tọ́lá àwọn sàhábà pẹ̀lú umma onígbà hibrul umma olóhùn orí iṣẹ́ rẹ̀ tó kéèyàn máa ṣe dáadáa sí ìyá rẹ̀ olóhùn orí iṣẹ́ tó nínú iṣẹ́ tí yẹn máa fi ń súnmọ́ ọlọ́run ọba wọn ọba kàní kọ́ máa lọ lè sìn ìyá rẹ̀ ni nígbà tó wá lóhùn níyà láyé tọ́ kọ́ máa bá tiẹ̀ lọ́lọ́kù àti ẹgbẹ́ ọba ṣe ń ṣe dáadáa sí ìyá rẹ̀ wọ́n máa pèsè rẹ̀ lọ́kàn máa dáa fún ọ máa kú nínú ṣòro eléyìí ṣe ti yé èmi tipẹ́tipẹ́ gbogbo àti ìyá àti bàbá wa láwọn ní èdè kankan báyìí inú mi máa dùn ni bóyá mo lágbára dàbí ntì mi tẹ́lẹ̀ mọ̀ pé tí n bá ti nà nǹkan sọ̀rọ̀ ọlọ́run nà nǹkan sẹ́mi náà ní ti dáadáa èyí ti dé mi lóbi débi pé tí màmá bá ní tọ̀ àfà bóun ní sáà rí 5,000 bẹ́ẹ̀ wọn títí rọ̀lẹ́ wọ́n bá yín kó wa àwọn ń gbà láti báyìí pọ́npọ́n báyìí òun náà gbà láti tẹ̀ náà ní pọ́npọ́n man jaa bi hasanati falahu ashru amthaliha tó bá sẹ́yọ̀ kan mẹ́wàá ló bá ẹjọ́ da yín lójú bẹ́ẹ̀ ìyá yẹn lèyìn máa ń tọ́jú tí iṣẹ́ fi máa ń lọ déédéé ba'da tawfiqillahi ta'ala lẹ́yìn àánú ọlọ́run bá wa ẹ̀yọ́ máa yá mi èyí tó bá ga jù bẹ́ẹ̀ nínú àǹfààní òun ni pé dáadáa tó bá ṣe sáwọn ọmọ rẹ dáadáa tó bá ṣe sáwọn òbí rẹ àwọn ọmọ rẹ náà ń wò síbẹ̀ ẹjọ́ gbé ráìsì lọ ni síbẹ̀ ẹjọ́ gbó mílíkì Ramadan lọ ni síbẹ̀ ẹjọ́ gbé rẹlẹ́yà lọ àbí àwọn ọmọ náà ti ń wò ó àdébì ní búrú àbárakùn ẹ máa ṣe dáadáa sáwọn bàbá yín tẹ̀búrúkùn àbùnáàrùkùn àwọn ọmọ yín náà ó ṣe é fún yín padà al-jazā'u min jinsil 'amal nítorí ọba ṣe lọ gbà lárúbáwá kan wà iná àwọn lárúbáwá tó máa ń ya kùdárù yẹn ni ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kò wá lè dágbé nínú létí ń gbé ọwọ́ kó wá sọ́dọ̀ ọmọ rẹ̀ ọkùnrin ọwọ́ ní ìyàwó òun complain pé bàbá rọ̀fù Allahu akbar ìwọ rọ́ọ̀fù nígbà tó wà kékeré nínú bàbá rọ́ọ̀fù dáhùn rọ́ọ̀fù tó gbé kulé mú kí gbogbo ṣe kọlọ̀ bọ̀ sílẹ̀ ó ní bàbá rọ́ọ̀fù ọwọ́ aṣọ fún bàbá rẹ̀ kókò nínú fílà yẹn nínú ilé lálá yẹn pé kọ́ máa lọ lè sunu bọ́sikọ́tà kan wà ń bẹ̀ ó ní torí pé atẹ́gùn wà ń bẹ̀ dáadáa ìbàbọ̀ ó ti tètè yára lọ mọ́sálásí ó tètè wọlé padà ẹwọ́ pẹ̀lú obìnrin kò ní tọ́jú bàbá yìí kò kó kí ní jẹ kí ní mu ìjọba bàbá yẹn wá kú sínú ìṣẹ́ sínú yẹn ẹni tó gbélé ìyàwó rẹ̀ ṣètọ́jú bàbá ìjọba bàbá yẹn ní jẹ nígbà wọn wá palẹ̀ máa nu lé yẹn nígbà tí bàbá yẹn kú kí ọlọ́dẹ ó lè máa sún bẹ̀ la ilaha illallah ọmọ rẹ̀ ọwọ́ gbé abọ́ kan lọ́wọ́ abọ́ bí ìgbà tí yẹn bá àwọn abọ́ tẹ́ máa fi ń fajá lóúnjẹ ó burú jù bẹ́ẹ̀ lọ ọmọ rẹ̀ ọwọ́ gbé abọ́ yìí sí èjìká rẹ̀ lọ́gbà wọn sọ fún pé kí ló fẹ́ fabọ́ yìí ṣe tẹ́lẹ̀ mi bára lọ́yìn jùlọ ó ní bàbá ó ní ahtafsu bi hada sahan abọ́ yìí èyí tọ́jú ẹ̀ tẹ́mi náà fi dàgbà kí ni bá a máa fi fún ọ lóúnjẹ kí ni bá a máa fi fún ọ lóúnjẹ ìwọ yìí wọ́n bọ́ tó ń fún bàbá rẹ lóúnjẹ èmi náà wàá tọ́jú ẹ̀ kí ni bá a máa fi fún ọ lóúnjẹ tí má dàgbà arákùnrin yìí nígbà tí ara fẹ́ sẹ́ni ọmọ kékeré ọmọ ọdún márùn-ún mẹ́fà méje ọwọ́ wọlé bàbá wà lọ́dẹ sunkún lẹ́bi bẹ́ẹ̀ ni bàbá wọn ní gbogbo tó wà ń bẹ̀ nígbà tí wéèrè bá gbé nulẹ̀
jàmá mùsùlùmí wassayna al-insana ọlọ́run ti kìlọ̀ fọ́ọ̀mù èèyàn biwalidayhi ẹ̀dọ́wọ́ yín o ọlọ́mọsá ìsànú wa wọn ló kù sẹ́jú náà abẹ́lẹ́ ọlọ́run ṣe ní wọn ọlọ́mọsá ṣe ní wọn èyí tó ga nínú àǹfààní tẹ́yẹ máa ní lọ́dọ̀ òbí alìjánná anábìlá amálẹ́ni alìjánná tó tahta aqdamil ummahat bẹ́ẹ̀ bá wà alìjánná anábì ní ẹ máa lọ lè sin àwọn ìyá yín ìbẹ̀lẹ̀ gbà wà alìjánná ẹ̀ ń kulé ìyá yín alìjánná wa níbẹ̀rẹ̀ lọ àwọn yẹn láwọn ní ìdènà lọ́wọ́ ọ̀sẹ̀ ń di owó sí wọn ìyá rẹ̀ lóhun ní ìdènà lọ́wọ́ ó dé kí mọ́mọ́ oníṣòro sí alìjánná bẹ́ẹ̀ lọ ó ti kọjá alìjánná ó ti kọjá alìjánná wa Hasan al-Basri àgbàgbà ni Hasan al-Basri òun rà wọn sàhábà àmọ́kọ̀ọ́rọ̀ ànábì bọ̀tọ́ dá àwọn Umar Uthman Ali al-Hasan al-Basri náà àwọn àgbà tabi'in ìyá ìjọ tí bàbá rẹ̀ kú bàbá wa sún ẹkún àwọn èèyàn wá ní kunta barran liwalidi ẹ̀ ń ṣe dáadáa sí bàbá tó kú yìí kí ni wọ́n pa yín lẹ́kún ó ní ẹ̀yàn ọmọ ó ní inna li babani inna li babayni inna li babayni ó ní ilẹ̀kùn méjì ló wà fún mi nílé ayé yìí adkhulu minhuma al-janna ọ̀nà méjèèjì ni wọ́n fẹ́ gbà wà al-janna wa qad ughliqa babul yawm wọ́n ti tì kan lẹ́ni o falam yabqa illa babu lẹ́kùn kan péré ló kù lẹ́kùn kan péré ló kù òun ni ìyá ẹ̀ ẹ̀yọ́ máa ya wà nínú ẹ̀sìn ọlọ́run ànábì ló ń gbọ́hùn Harithatu bunu Nu'man òun gbọ́hùn ohun kanú àlìjánná òun wá bèrè pé ta ní ka alukur'ani nínú àlìjánná wọ́n wá sọ fún un pé Harithatu bunu Nu'man ni nígbà tá ànábì lọ Isra wal Miraj tọ́lọ̀ lè gbà wọn wá ànábì wá ní òun wá ní Haritha ọ̀ tó bẹ́ẹ̀ kana abarra an-nasi bi ummi kò sẹ́ni tí ń ṣe dáadáa sí ìyá rẹ̀ ní Madina tó tó Haritha ó ti wà àlìjánná wọlé ogun jẹ̀mọ́ ìdí àlìjánná wọn dàrí àwọn àlè fa tẹ̀sùbá 1000 tẹ̀sùbá 2000 àwọn wọ́pọ̀ kama wá sẹ̀yà àti bàbá wa ẹ̀sẹ̀ ńlá ni lẹ́yìn ẹ̀bọ anábì ní ala unabbi'ukum bi akbaril kaba'ir ẹ̀dín kìlọ̀ àwọn ẹ̀sẹ̀ ńlá fún yín ẹ̀bẹ̀ ìtàlá anábì mi àwọn sábà ní sọ fún wa wọn ní al-ishraku billah kọ́ ọ máa sòsà kọ́ ọ máa gbósẹ̀ kọ́ ọ máa wẹsẹ̀ kọ́ ọ máa sòrògùn kọ́ ọ máa lọ́pàá rọ́mọdì àti ìfúnpá kọ́ ọ máa jẹ abẹ́rẹ́ gbọ̀ọ́rẹ́dẹ̀yàn gbogbo rẹ gbọ́ alábìíní ní o tóbi lọ́dọ̀ Ọlọ́run wọ́n kókò ìwà àdìdé kọ́ ṣẹ̀yà àti bàbá rẹ̀ tóbi lọ́dọ̀ Ọlọ́run wọ́n kọ́tù nafsi kọ́ pààyàn ó tóbi lọ́dọ̀ Ọlọ́run wọ́n wá fi wọ́n tọ̀run ṣẹ̀yà àti bàbá rẹ̀ wọ́n fi wọ́n sí kàtígórì àwọn ayakila kàtígórì kan ẹ̀jẹ̀ wa ẹni tí ń dúnyàn tí ń gérí bọ́ọ̀lẹ̀ báyìí àti wọ́n tọ̀run ṣẹ̀ bàbá rẹ̀ láì kalẹ̀ lọ́run tó ẹ̀yìn méjèèjì ìlànà bí tó yìí táàfin bó ṣe burú tó èèyàn máa yá mi nínú ẹsẹ̀ wa nínú àwọn ọ̀nà tá a máa gbà ṣẹ̀ wọ́n kí wọ́n pè wá ká máa jasa mọ́lẹ̀ ká pè wá ká máa dáhùn bọ̀rọ̀ Abu Huraira oníjọ́ kan yá wọn pè wọn òun ní ya Abu Huraira Abu Huraira o ọlọ́wọ́n ní labbaik mọ̀ ń bọ̀ ọlọ́wọ́n àwọn òpin mọ̀ ń bọ̀ òun sóhun ti bó gírígírí báyà wọn pẹ̀lú bóhun ó ṣe lókè lọ́wọ́ rẹ̀ sí astaghfirullah 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 mọ̀ ń bọ̀ tó ń ju tiẹ̀ lọ sí ìyá yẹn ò ti gbọ̀n nígbà tó sáájà wílẹ̀ àná tó sọkúta ẹrú kan tó wà lẹ́kùnlé rẹ̀ Ọlọ́hun fẹ́ fi wá foríjì Ọlọ́hun fa àtàkà Ọlọ́hun sì nìkan máa lọ òun fírí rẹ̀ kọ́lọ́hun lè bá foríjì òun ìpè òun ọlẹ́kẹ̀tì ìyá ọ̀rọ̀ kọjá àwọn ìdàjẹ́mọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kéèyàn lè gbalẹ̀ fún yàrá mi Ọlọ́hun ní ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin wala tanharhuma وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك Ọlọ́run bá tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ ẹni pé ọ̀dọ̀ wa gan lọ́yẹ kí bàbá àti ìyá wọn ṣe kíni kọ́ máa gbé àwọn alẹ́ ká fi sẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ ká lè kó bá wọn lé tàbá lọ́nà míì tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ kí wọ́n wá lọ lè gbalẹ̀ fún ìyá rẹ̀ ní síríìtì kejì síríìtì kẹta wípé ìsọnù rẹ̀ pọ̀ ní kéèsì ní àyànjú kan láìpẹ́ mo ní ọgbàlẹ̀ fún ìyá rẹ̀ ní síríìtì ẹlẹ́kejì ó ní ìyá ìmúlẹ̀sìn yẹn ẹjọ́ kúrẹ̀ lókè ni ibi tó gbalẹ̀ sí fún ìwà rẹ̀ ni ó ti filẹ̀ só ti fi wá lẹ̀ àṣírí tó ń bọ̀nú lẹ́yìn ẹ̀tọ́ wà lórí ètò sí sílítì kejì wọláì ní bàtà ọdún bí wọ́n ní ọmọ kan bẹ tí wọ́n lù ọ̀bẹ yóò lù dáadáa ni o bàbá rẹ̀ wọ́n fẹjọ́ sùn rẹ̀ ń fẹjọ́ sùn rẹ̀ títí ẹ̀ ọmọ yẹn wá kọjá
ọ̀rẹ́ bàbá ẹ̀ wá pè pé arákùnrin yìí lọ́wọ́ máa lùlù ní ma tọ́gbọ́n bí nìjọ kìí ṣe lẹ́lẹ́gbọ́ ọmọ yẹn wá sọ fún bàbá ẹ̀ pé òtítọ́ wa lọ́jọ́ ń bí àbí òtítọ́ wa lọ́jọ́ ń bí ó dilé ọlọ́mọdé àṣírí pípé ó ní ó dilé agbàdélé la ilaha illallah Muhammadu bóòlù àwọn náà tọ́ máa wò bóòlù àwọn náà tọ́ máa wò ẹ̀yọ́ máa yá mi anabi ni kullu dhunub gbogbo ẹ̀ṣẹ̀ yóò akhiru Allahu minha ma yasha ìwọ wọlọ́wọ́ bá ọlọ́wọ́ máa fi yára ẹ̀ sọ́run illa yawmil qiyamah illa uququl walidayn àbítọ́ bá ṣe yára àti bàbá rẹ̀ ọ́ di láyé kó tó dọ̀ kò sọ́gbọ́n tó fẹ́ dá sí anabi ni gbogbo ẹ̀ṣẹ̀ nígbà míì ọlọ́wọ́ aṣọ ìyàdọ̀run fa innahu yu'ajjilu ala sahibihi fid dunya tí ìyá àti bàbá kọ́ ọ́ kọ́kọ́ jẹ́ ń bí kó tó jẹ tọ́ kọ́lọ́ ọmọ sọ wálé ní ìyá o ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nítorí àsìkò arábìnrin kan arákùnrin ní Pakistan wọn ló ní ọ̀rẹ́ bàbá wọn wá sùn wá lè ju bàbá rẹ̀ sómi irú àárẹ̀ tó ṣe bàbá rẹ̀ irú àárẹ̀ lọ́wọ́ sùn ní ẹgbẹ́ dàgbà ọmọ tiẹ̀ náà wá gbé lọ odò nígbà wọn wá dódò ọwọ́ fẹ́ ju sáàrin odò wọn ní má ju mi sáàrin odò abẹ́ gádà ní mojú bàbá mi sí ibẹ̀ náà ní kò jẹ̀mí náà sí nǹkan ṣẹlẹ̀ láyé ẹ̀ jẹ́ máa mùsùlùmí tó bá jẹ́ àwọn òbí wọn bá jẹ́ kèfèrí tí wọ́n bá jẹ́ kèfèrí jẹ́ wọn tí wọ́n bá jẹ́ kèfèrí kì í ṣe mùsùlùmí àti yan lẹ́ẹ̀kan dáadáa sí wọn ọ̀rọ̀ àyàn ni èèyàn miami dáadáa sí wọn ọ̀rọ̀ àyàn ni àmọ́ ò ní ṣe kèfèrí tí ń ṣe kíni tí ń ṣe yẹn táwọn òbí bá ti wá kú èèyàn miami ẹlòmíì bá ti bọ́rọ̀ bọ̀ látàrọ̀ yìí sí yọ mọ̀ pé tó ọlọ́run ti yọ̀ǹda òun bàbá òun ti lọ ìyá òun ti ṣe kíni ìyá òun ti lọ ìjẹ́ dáadáa tán ẹnìkan lè bá Nabi sallallahu alaihi wasallam ó ní alibakiya min birri abawayya shay ba'da mawtihima lẹ́yìn ìgbà tí ìyá àti bàbá ti kú ṣáàtún nílẹ̀ ara dáhùn ṣe wọn Ànábì náà Ànábì nígbà yìí as-salatu alayhima máa ṣàdúrà fún wọn wọ́n yìí bá tó ahadihima gbogbo ẹṣẹ́ tí bàbá ní ẹṣẹ́ nítorí kẹṣẹ́ àwọn àṣẹ tó pa yín pé máa ṣe kama yìí wasilatu sadiqihima àwọn ọ̀rẹ́ bàbá yẹn máa lọ lè pín wọn lé máa lè ṣe dáadáa sí wọn nítorí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní inna abarra albirri silatu ahli wuddi abi nínú dáadáa tẹ́yìn máa ṣe sí bàbá yẹn tó wà lọ́run ó ní kéèyàn máa lọ lè kí àwọn ọ̀rẹ́ bàbá òun tó wà láyé kéèyàn bàbá yẹn wà láyé tẹ́yìn fún wọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ti sọ̀rọ̀ mọ́ nígbà bàbá yẹn ti kú ìtọ́jà yín pọ̀ náà nínú dáadáa ní kọ́ máa ṣe dáadáa sáwọn òbí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ tí wọ́n dàgbà táwọn sì wà láyé ládàá rẹ̀ wọ́n máa bá bàbá rẹ̀ yọ máa wà ní kókó ṣe dáadáa sí bàbá rẹ̀ tó kí wọ́n wà láyé inú wọn máa dùn ipe so ti fún ọ̀rẹ́ mi náà ní búrẹ́dì tó ń wọ̀ so ti fún ọ̀rẹ́ mi náà lásán yẹ nínú ó ṣe dùn bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọ ládàá nígbà tó ń sí ma ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa Abdullahi bin Umar wọn lọ pàdé ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ Umar lórí ẹ̀sìn ni Abdullahi bọ́lẹ̀ ó ní ọ̀rẹ́ bàbá mi ni ó sì tu láwàní rẹ̀ ó fún wọn ní alikimba ó gbé lé lẹ́yìn ó ní gbogbo ẹrù tó wà lérí ẹ̀sìn tó ń gùn ẹ̀sùn ọ̀lẹ̀ ọ̀ya ẹgbẹ́ ọ̀rẹ́ bàbá òun ṣeré ẹ̀ kọ́ máa gbé lọlé wọ́n ní kéwédé òun ní ọ̀rẹ́ bàbá tó ń ní òun sì ti gbọ́ tà nábì ní ìmọ̀ ṣe dáadáa sọ̀rọ̀ bàbá ẹni nígbà tó yẹ ṣe dáadáa sí bàbá ẹni. ẹni bá fún bàbá bàbá tó ń ṣépè ní bàbá bàbá tó wọ́n ń ṣépè ní bàbá ẹ̀ ànábì ní bóòlù ẹ̀sìn máa ṣépè láwọn bàbá yẹn àwọn ní bóòlù àwọn ṣe máa ṣépè ànábì tẹ́ bá ti bú bàbá yẹn nìkan tí wọ́n fi lè fi èpè lọ́lẹ́ sí bàbá yẹn ẹ̀yin lẹ ṣépè ní bàbá yẹn kọ́lọ́ mọ́sá yẹn sáré wọn àwọn dáadáa wọlé àwọn ṣe sọdọkà àti dùwà sáàrù lọlẹ bá anabi sàlám ọmọ ọbaadà ó ní ìyá mi ó ti kú ó ní kí ni mo lè ṣe ń sàrà fún anabi ní wa alayki bil ma lọlẹ gbé kànga fún lọlẹ gbé bọ́ọ̀ fún máa lè mú àwọn yẹn lómi lóko bàbá rẹ dáadáa ó máa lọ́nu fáìlì rẹ òun ṣe dáadáa sí bàbá yẹn ni àwọn sọdọkà tani ká ṣe alẹgbẹ kànga alẹkọ mọ́sálásí alẹkọ owó táwa náà ní ká fi sọpọ́tì mọ́sálásí alẹkọ mọ́sálásí lọ́dà alẹkọ́lé fún mọ́mú wa alẹsẹ dáadáa sáwọn afẹ́sìn gbogbo àwọn táwọn jíṣẹ́ ọlọ́wọ́ ọba alẹsẹ dáadáa sí wọn. àmọ́ tó bá jẹ́ kí bàbá rẹ̀ kèfèrí ni ọwọ́ akúlérí kèfèrí ni ìtọ́yàtọ̀ sí Islam nìkan lẹ̀sìn gbogbo ẹ̀sìn tó kù kèfèrí ni tó bá ti kúlérí ẹ̀sìn míì ó lẹ́tọ̀ọ́ láti ṣe sàrà fún ó lẹ́tọ̀ọ́ láti ṣàdúrà fún kò sí nǹkan kan láàrin yín mọ́ ọlọ́ni máa ká náà ní nàbí ọlọ́nlá nàbí ò tó bẹ́ẹ̀ walladhina amanu àtàwọn olùgbàgbọ́ òdodo
àyẹ̀sítẹ́gìfìrú lil mushrikin kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn tí wọ́n kú sí di òòṣà walau kanu uli qurba ìbá jẹ́ àwọn tó súnmọ́ pẹ́kípẹ́kí bí àwọn òbí wọn. a rí eléyìí ní chapter 9 verse 113 gbogbo àǹsòkú òkújọ́ mẹ́ta òkújọ́ mẹ́jọ òkú ọdún kan òkú anímọ̀ra àwọn kan láìpẹ́ wọ́n ní wọ́n ń ṣe òkú lọ́ọ̀kan ajáde ń jẹ tàbí lò wọ́n ní wọ́n ń sọ òkú ìyá kan tó ti kú láti 40 years. ẹ̀yin máa yá mi ẹni bá ń sọ òkú lẹ́yìn òbí rẹ̀ ń ṣàbùrú sí ni o máa ṣàdúrà fún bàbá wà lára fa ṣàdúrà fún ọwọ́ àdìkìyàmù lẹ́yìn lóru ṣàdúrà fún lẹ́yìn ọ̀ràn yẹn ṣàdúrà fún láàrin kọ́mọ̀ sí kátó láàrin ìrun pípé kátó ti kọ́mọ̀ ṣàdúrà fún tójó bá rọ̀ ṣàdúrà fún máa bẹ àwọn èèyàn ká máa ṣàdúrà fún individually àmọ́ à ń kójọ àwa ń sọ pé à ń sòkú àwọn èèyàn wá jẹun tán ọwọ́ àwọn béèrè pé ṣé wọ́n jẹun wọ́n lọ náà lọ́rùn ṣé sàrà ṣé wọ́n máa ń gba sàrà padà ṣé wọ́n máa ń gba sàrà padà òun fún alùbárà lóró ọwọ́ sọ fún pé tó bá dalẹ́ kókó wá ẹ wá sòkú di business yóò máa wá sunkún nígbà yá àti bàbá kú ẹ rò pé ẹkún bàbá ní sàn ẹkún bí jọjọ lórí ṣe kíni ní sùn. tàbá gbàgbé wọn ní àdúrà tá a rántí wọn ní àdúrà tá a ti sàrà fún wa ń sẹ wọn ni ká máa wá lùlù ká máa jó ká máa kọrin èèwọ̀ ní nínú ẹ̀sìn abẹ́lọ́hún ẹnì kọ̀ọ̀kan wa ibi àti kọsẹ̀ ọlọ́run máa bẹ̀ ọlọ́run sá ṣàforíjì fún wa ọlọ́run sá lè tún wọn sí ibi tá a kú sí àwọn táwọn òbí wa tí wọ́n wà láyé ọlọ́run wọ́n sàdí àlè tọ́jú wọn àwọn tí àwọn òbí wa tí wọ́n ti lọ́run ọlọ́run jẹ́ àgbàgbé wọn ìyá ẹlòmíì kò tí ì kú ó ti gbàgbé ọ̀rẹ́ bí ó ti gbàgbé níbi wọn bá ní wọn fíìlì fọ́ọ̀mù ní wọn rántí pé òun mà níyà nígbà wọn bá bẹ̀rẹ̀ ọkọ̀ yẹ níbi tó ti fẹ́ gbaṣẹ́ ọlọ́run ní kul ya ibadiyal ladhina asrafu ala anfusihim ọlọ́run bá ní gbogbo ẹ̀yẹ ọlọ́run bá tẹ́ ti jìtá tẹ́ ti sẹ̀ tẹ́ ti gbọ́ àwọn òbí yín lẹ́nu tẹ́ ti gbọ́ wọn lójú tẹ́ ti bà wọ́n nú jẹ́ la taqnatu min rahmatillah ẹ má jákàn nínú àwọn ọlọ́run wọ́n rò pé nǹkan ti bàjẹ́ kọjá lọ tó bá wà láyé èyí ṣàtúnṣe tó bá ti kú sàrà àtàdúrà yóò máa lọ ní dojoojúmọ́ inna Allaha yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ tẹ́yìn lẹ́sẹ̀ tẹ́yìn bá ti kú ọlọ́run lè fẹ́rí jì innahu huwal ghafurur rahim ọlọ́run bá lọ bá láforíjì Allahumma ighfir li aba'ina wa ummahatina اللهم ارزقنا بر آبائنا وأمهاتنا اللهم اجعلنا من السعداء في الدنيا والآخرة لأجل والدينا يا ذا الجلال والإكرام يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.